Aláròyé máa wí o. Àwọn èrò ṣọ́ọ̀ṣì tí wọ́n jí gbé ní Kwara ti gba ìtúsílẹ̀. Ìjọba àpapọ̀ béèyàn bá gẹṣin nínú àwọn ọmọ ìjọ CAC tó wà ní Eruku nípínlẹ̀ Kwara kò ní kọsẹ̀ rárá ni pẹ̀lú bí àwọn ọmọ ìjọ náà bíi 38 tí àwọn agbébọn jí kó lásìkò tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ ti ṣe gba ìtúsílẹ̀ báyìí tí wọ́n sì ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn padà. Bó tilẹ̀ jẹ́ wípé pẹ̀lú bí wọ́n ṣe jí lára àwọn ọmọ ìjọ náà gbé lọ, èyí kò dá omi tútù sí wọn lọ́kàn nítorí wọ́n tún péjọ pọ̀ sínú ìjọ náà láti ṣe ìsìn ìyẹn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 23 oṣù tá a wà yìí tí wọ́n sì ń gba ara wọn níyànjú láti mú ọkàn le. Àfi bí ariwo ṣe gba ìlú kan lọ́jọ́ Àìkú yìí kan náà pé wọ́n ti rí àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé náà gbà padà báyìí tí wọ́n sì ti padà sínú ìlú Eruku. Níṣe ni àwọn ará ìlú náà pẹ̀lú àwọn olùjọ́sìn tún jáde síta tí wọ́n sì ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn èèyàn wọn náà padà wálé láàyè bó tilẹ̀ jẹ́ wípé àwọn agbébọn yìí ti pa 3 nínú wọn. Nígbà tó fìdí eléyìí múlẹ̀, ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní àwọn 18 tí wọ́n jí gbé ní ṣọ́ọ̀ṣì CAC tó wà nílùú Eruku níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara nírọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún yìí ti gba ìtúsílẹ̀ kúrò lákàtà àwọn olubi ẹ̀dá náà. Nírọ̀lẹ́ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 23 oṣù kọkànlá ọdún yìí ni ààrẹ kéde ìròyìn ayọ̀ náà. Ó ní gbogbo ìgbà ni mò ń fi ṣe àmójútó ètò ààbò káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n sì ń jábọ̀ fún mi lórí bí wọ́n ṣe ń dóòlà àwọn èèyàn. A dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò wa fún akitiyan wọn láti bí ọjọ́ mélòó kan. Gbogbo àwọn èrò ṣọ́ọ̀ṣì 38 tí wọ́n jí gbé nílùú Eruku nípínlẹ̀ Kwara ni wọ́n ti gba ìtúsílẹ̀. Ààrẹ tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn 51 nínú 73 tí wọ́n jẹ́ àpapọ̀ akẹ́kọ̀ọ́, olùkọ́ àtàwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ míì tí wọ́n jí gbé nípínlẹ̀ Niger náà ti gba ìtúsílẹ̀. Tinubu ní táwọn èèyàn bá rántí dáadáa nǹkan tó jẹ́ kí òun wọ́gi lé ìpàdé àwọn olórí orílẹ̀-èdè tí wọ́n ń pè ní G20 Summit tó yẹ kó wáyé lórílẹ̀-èdè South Africa nìyẹn. Ó lóun dúró sílé láti mójútó bí nǹkan ṣe ń lọ nílùú kí gbogbo rẹ̀ lè já sáyọ̀ ni. Ààrẹ ní ẹ jẹ́ kí n la ọ̀rọ̀ yìí kó yé wa, mi ò ní tẹ̀tì, mi ò sì ní káàárẹ̀ ọkàn. Gbogbo ọmọ Nàìjíríà ní gbogbo ìpínlẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ààbò tó dájú. Ní abẹ́ ìjọba mi, a máa dáàbò bo orílẹ̀-èdè yìí tí a ó sì pa àwọn èèyàn wa mọ́ lọ́wọ́ ewu. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak náà kéde ìròyìn ayọ̀ tí gbogbo ayé ti ń retí yìí. Kí ààrẹ Tinubu tó fi ìkéde náà síta ni gómìnà Kwara ti fi àtẹ̀jáde síta pé àwọn èèyàn náà ti gba òmìnira kúrò lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti ọ̀dọ̀ àwọn ológun, ọlọ́pàá àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Rafiu Ajakaye tí í ṣe agbẹnusọ fún gómìnà Abdulrahman ní àwọn ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ yìí nítorí iṣẹ́ àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ táwọn agbófinró náà ṣe gẹ́gẹ́ bí ààrẹ ṣe darí wọn. Ó ní àṣẹ tí ààrẹ Tinubu pa ló mú kí àwọn dá ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò sínú igbó títí kan àwọn àkànṣe ikọ̀ agbófinró 4 ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn sójà kún àwọn tó wà nílẹ̀ tẹ́lẹ̀. Àjàkáyé wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gómìnà Kwara dúpẹ́ gidigidi lọ́wọ́ iléeṣẹ́ olùdámọ̀ràn sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò, iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́, àwọn sójà àtàwọn ọlọ́pàá lórí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó ní wọ́n fi ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àwọn aṣojú ìjọba. Ká rántí pé lásìkò tí ìsìn àárín ọ̀sẹ̀ ń lọ lọ́wọ́ láwọn agbébọn yìí ya dé togun-togun tí wọ́n yìnbọn bí ẹni tó wà lójú ogun. Èèyàn 3 ni wọ́n pa lásìkò ìkọlù yìí tí wọ́n sì kó púpọ̀ àwọn èèyàn náà tí wọ́n jẹ́ obìnrin àtàwọn ọmọdé títí kan pásítọ̀ wọn tí àpapọ̀ gbogbo wọn jẹ́ 38 wọgbó lọ. Ìròyìn tó kọ́kọ́ jáde ni wípé àwọn ajínigbé náà ń béèrè fún 100 mílíọ̀nù náírà lórí èèyàn kọ̀ọ̀kan. Nígbà tó yá ni wọ́n já wá sílẹ̀ sí 20 mílíọ̀nù náírà fẹ́yàn kọ̀ọ̀kan. Kí ìròyìn ìtúsílẹ̀ wọn tó wá gbòde kan yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí nínú ọ̀rọ̀ tíjọba kọ síta pé bóyá àwọn sanwó fáwọn ajínigbé ni tàbí wọ́n ṣẹ́gun àwọn jàǹdùkú náà ni wọ́n ṣe rí àwọn èèyàn yìí gbà jáde. Oríire tó wà níbẹ̀ ni wípé àwọn èèyàn náà ti darí dé láyọ̀ àti àlàáfíà. Ìṣẹ̀lẹ̀ ìkọlù ìlú Eruku yìí mì gbogbo Nàìjíríà tìtì
pàápàá pẹ̀lú bí kámẹ́rà ṣe ń gbé gbogbo báwọn ajínigbé yìí ṣe ń ṣiṣẹ́ burúkú wọn láti ìbẹ̀rẹ̀ dópin. Ṣáájú ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ti lọ́ọ́ jí àwọn akẹ́kọ̀ọ́ 25 gbé níléèwé ìjọba tó wà ní Maga nípínlẹ̀ Kebbi tí wọ́n sì pa igbákejì ọ̀gá àgbà iléèwé náà. Ọjọ́ 4 lẹ́yìn rẹ̀ ni ti ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Niger náà tó wáyé. Nítorí ìṣẹ̀lẹ̀ ti ìpínlẹ̀ Kwara yìí níbi tí ìjínigbé àti ìpànìyàn ti ń wáyé káàkiri ìpínlẹ̀ náà níjọba wọn ṣe fòfin lélẹ̀ wípé kí wọ́n ti àwọn iléèwé kan pa láwọn agbègbè kan nípínlẹ̀ Kwara. Lẹ́yìn èyí ni wọ́n tún ṣèpàdé ètò ààbò níbi táwọn ológun ti la àwọn ọ̀nà tí wọ́n lè gbé ọ̀rọ̀ ètò ààbò tó dẹnu kọlẹ̀ nípínlẹ̀ náà gbà.